iṣẹ́ la fi ń yangàn, iṣẹ́ ọwọ́ àwa làwa gbójúlé. Inú ọba Ọ̀yọ́ ló lórí, Aláàfin làgbà ọba. Ìlú Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni ó sì nìtò, ẹ ṣe máa dúró lọ́dọ̀ rẹ̀. Ọ̀yọ́ tó wọ̀ fún káàdì lọ síwájú. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ẹṣẹ́ kan ni a kí gbogbo àwọn tó bá gómìnà kọ̀wọ́ rìn. Ní báyìí àdúrà ni ká fi ṣíde torí pé àdúrà. Nígbà agbára kan, àwọn tí yóò léwájú wa nínú àdúrà gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ilẹ̀ Ọ̀yọ́ la wà. Bákan náà ni gómìnà wa gan-an ní ṣọ̀túnṣòsì mọ́ bàbí kan jẹ́ ni. Bẹ́ẹ̀ ni o. Kí bàbá wa chief imam ti ilẹ̀ Ọ̀yọ́ Abdulgani Abubakar gbọ́tọ̀mọ́ kékeré. Chief imam ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tìlú Ọ̀yọ́ kọ́ máa bọ̀ tìlú Ọ̀yọ́ bàbá wa kọ́ máa bọ̀ láti máa bọ̀. Bákan náà ó ní ààrẹ ẹgbẹ́ CAN lórílẹ̀‐èdè wa Nàìjíríà Reverend Ọlásùpọ̀ Ayọ̀kúnlé kí àwọn náà máa bọ̀ wájú ẹja kúrò. Mẹ́ta lọ́kàn ó ní á fi àdúrà yìí ṣe. A gbọ́dọ̀ pe àwọn oníṣẹ̀ṣe náà kí aṣojú wọn kí wọ́n máa bọ̀ ní ojú. Aṣọ òrìṣà Kí wọ́n máa bọ̀ wa wájú. ní. Bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe ń bọ̀ ó náà ni à ń kí ẹnì kẹta wa dájọ́ máa darí ètò yìí. ó ti ẹ̀ ṣe dáadáa. Ọmọ lọ́mọ tí wọ́n ń sọ. Èmi tẹ̀lé Fúnkẹ́ tẹ̀lé. Òun á ga láàrin wa. Ọmọ wa náà. Ọmọ ni. Ó yá gbà. Mi ò ní ṣe pé mi àti akẹ́kọ̀ọ́ ṣiṣẹ́ nílé akéde ní ìgbàṣẹ́ lọ́wọ́ gbogbo ilẹ̀ ẹlẹ́yìn mẹ́ta ó yẹ wá máa lọ ní. Àwa la ní gómìnà ló ní wá. Àdúrà la fẹ́ gbà báyìí. Ẹnu mi wọ̀ nínú ọbẹ̀ lásán. Àdúrà. Kí bàbá wa the Grand Chief Imam of Oyo State, bàbá wa Abdulgani agbọ́tọmọ kékeré one, kí wọ́n máa léwájú ikọ̀ tí ó ṣàdúrà fún wa nílànà tẹlẹ́sìn Islam. Ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì náà káwọn náà kí wọ́n tẹ̀lé wọn. Reverend Ọlásùpọ̀ Ayọ̀kúnlé. Reverend Ọlásùpọ̀ Ayọ̀kúnlé, the president of Christian Association of Nigeria. Nígbà tí àwọn àṣà òrìṣà tí wọ́n wà nínú ìṣẹ̀ṣe. Ká tún máa fà àsìkò yìí kí first lady máa wà, first man máa wà, náà ni gómìnà ìpínlẹ̀, first man náà ni ààrẹ orílẹ̀-èdè, first ọmọlóòkú lónìí náà ni àkọ́bí ọmọlóòkú. Bẹ́ẹ̀ ni o. Àkọ́bí ọmọlóòkú náà ni ọmọlóòkú àkọ́kọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹnjìnìà Abíọ́dún Olúṣèyí Mákindé. Àwọn náà ni ọmọlóòkú àkọ́kọ́ ń bí mọ̀pàrọ̀ àbí. Àwọn gangan ni àwọn yòókù wa tẹ̀lé wọn lẹ́yìn. Tí wọ́n bá jẹ́ pé bàkan ni àtùpà ni gómìnà ó gbé débì tí wọ́n dé pọ̀ pupa sí pẹ̀lú òwú òtútù. Gómìnà ẹ kú ẹ̀yin bàbá yín o. Gómìnà ẹ̀yin bàbá yín ó dáa. Ẹ̀yin bàbá wọn ti dáa. Ẹni bá débi ti mọ̀ pé ẹ̀yin bàbá gómìnà ti dáa. Gómìnà yóò tún máa dáa lọ ni. Wọ́n ní ewé ní sí obì ẹ ti sí bàbá yín o. Bẹ́ẹ̀ ni òkú olówó oṣù méje. Òkú òtòṣì. Oṣù mẹ́fà. Òkú ọlọ́mọ. Àṣe iṣẹ́ túnṣe ni. Ẹ sà gómìnà tó bá ti dọ̀dún tó bẹ̀rẹ̀ tó pé wà kẹ́tọ́ bá yín sòkú bàbá yẹn yẹ padà. Remembrance lele. Ẹyin padà ni. Bàbá wọn bí bàbá wọn mọ̀ ti wàjà kankan nísìn. Bàbá wọn wàjà ní Ìgangan. Bàbá wọn wàjà ní Ògbómọ̀ṣọ́. Bàbá wọn wàjà ní Ìbàdàn. Bàbá wọn tún wàjà ní Ọ̀yọ́. Kò sí bàbá yìí kankan tí ó wàjà mọ́ báyìí gómìnà. Ọmọlóòkú ni gómìnà. Bàbá yìí kankan ò wàjà mọ́. Bàbá yín ò wàjà mọ́. Ọlọ́run kó bá àforíjì gbogbo wọn. Bàbá wa Chief Imam
ti Ọ̀yọ́ ló ń bọ̀ yìí bàbá Jókídéró. Àwọn ni wọ́n ń bọ̀ yìí. Àwọn ló fẹ́ ṣojú fún bàbá wa gbọ́ tọmọ kékeré. Bẹ́ẹ̀ ni àwọn ló ń bọ̀ yìí. Bákan náà mo rí ìmáàmù igi ogun tí wọ́n ń kọ́wọ́ rí bọ̀ pẹ̀lú wọn ìmáàmù igi ogun. Gbogbo àwa tí a fẹ́ fún ètò ilé Ọlọ́run lọ́wọ́ ní gbogbo ìlànà tá a nígbàgbọ́ nú ẹ̀. Wọ́n ní kí gbogbo wa máa bọ̀ ń ta bí àwọn bàbá wa tí wọ́n fẹ́ déwájú wa nílànà tẹ̀sí Islam tí wọ́n ní. Bàbá wa tó fẹ́ déwájú wa nílànà tẹ̀sí Kìrìsìtẹ́nì. Rẹ́fẹ́ Ọlásùpọ̀ Ayọ̀kúnlé arètí yín báyìí. Bàbá wa Rẹ́fẹ́ Ọlásùpọ̀. Wọ́n ti bọ̀. Ayọ̀kúnlé àwọn náà ti ń bọ̀. His Eminence is here. Pé tọ̀dọ̀ rẹ̀. Àṣà òrìṣà tí gbogbo wa ní gbogbo ẹ̀yà àṣà òrìṣà máa bọ̀. Mo kí bàbá Mínísírà káàbọ̀ wọ́n kọ́ wọlé pẹ̀lú bàbá wa Chief Imam Ọ̀yọ́. Bàbá wa Jókídéró. Bàbá wa Amírù mo kí yín o. Salamu alaikum. Takbir. صلوا على النبي الكريم. أيها النبي دادا صلى الله عليه وسلم. ọpẹ́ ni fọ́lọ́run. Alhamdulillah. ọpẹ́ ni fọ́lọ́run. Alhamdulillah. ọpẹ́ ni fọ́lọ́run. Alhamdulillah. ọpẹ́ ọ̀hún ya sọ́tún ó ya sósì. àkọ́kọ́ ń bẹ̀ ọpẹ́ tó pọ̀ jù ó mọ̀ jẹ́ ti bàbá wa gọ́fúnà wa aláṣẹ wa ní Ọ̀yọ́ state ẹni tí wọ́n ṣèlérí tí wọ́n ń múṣẹ ẹni tí wọ́n dúró gbẹ̀ngbẹ̀ng ẹni tí wọ́n fi ẹ̀tọ́ síbi tí ẹ̀tọ́ wà gẹ́gẹ́ bí táwọn gbọ́ látàárọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ agbẹnusọ ní ilẹ̀ Yorùbá olórí àwọn ọba ni tí wọ́n sì dúró tí wọ́n sì dáàbò bo orúkọ náà ní Sókótó tí ń ṣe tiẹ̀ lọ́hùn àwọn náà sì ń ṣe fún wọn nínú ìlú òyí padà wọn ò gbà fún ìsìnkálẹ̀ kan ó yí padà pé Aláàfin ní ipò àwọn ọba gómìnà wa gan-an fúnra wọn àwọn náà tó wá fi rò bẹ́ẹ̀. Mo ti káàkiri ayé púpọ̀ mo wá rí pé èyí tí ìrìbí tí wọ́n ti ṣe rú ilé ìfún ọba kan rí gbọ́lọ̀ ń tóbi dáadáa. Allahu Akbar. Ọlọ́run ó san gómìnà wa lẹ́san rí o. Àmín. Yóò ní bàjẹ́ lórí yín o. Ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì bàbá tá a torí ẹ̀ wá lónìí àti gbogbo tó tara wọn jáde. A mọ̀ dúpẹ́ Ọlọ́run. Alhamdulillah. Tá a gbọ́ pé bàbá kú sẹ́yìn odi. Bàbá ò sì kú sínú pléènì. Bàbá ò kú sínú ọkọ̀ ojú omi kan tó mọ̀ lóko ẹ̀. Wọn ò dájọ́ fẹ́ fi ọwọ́ bàbá sẹ́yìn, wọn ò káwọ́ bàbá síwájú. Wọ́n wá lò pèsè ayé tẹ́lómi nílò tí fi kú láyé tí ó sì fi kù sí. Wọ́n lò lórí oyè wọn. Ọlọ́run sì jẹ́ ó bàjẹ́ àti gbódò. Ọlọ́run ọba wọ́n wá sí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ́n kú sọ́wọ́ ọmọ, wọ́n kú sọ́wọ́ ẹbí, wọ́n kú sínú ilẹ̀ àtẹ̀yẹ wọn, gbogbo ẹni tó gbé ìlú wọn, ẹ̀yin náà ní ìkúra yìí. Bàbá wa láti pípẹ́. Lẹ́nu èmi gẹ́gẹ́ bí Chief Imam of Ọ̀yọ́ tí mo sì jẹ́ igbákejì fún Grand Chief Imam of Ọ̀yọ́ State láti wá agbọ́dọ̀mọ kékeré tó jẹ́ ìmáàmù Ìbàdàn. À ń sọ fọ́lọ́run pé ó ṣe o. Alhamdulillah. A sọ fọ́lọ́run pé ó ṣe o. Alhamdulillah. Téèyàn bá gbé bí bàbá yìí ṣe gbé tọ́wọ́ àtúntò tó
tó fi dà sí ká máa bá dúpẹ́ lọ́dà káwa náà ó sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ ní agbẹ́yìn wọn kó sì sojú wa ọlọ́run ọba yọ̀gbọ̀n ọpẹ́ wa o. lẹ́yìn náà àwọn pásítọ̀ yìí sọ fún ọlọ́run wípé gbogbo ntọ́lọ̀ ọba ní kó di ọ̀tún lọ́wọ́ bàbá wa Aláàfin tó dọ̀tún lọ́wọ́ gómìnà wa yìí tó sì ń tẹ́lẹ̀ tó ò ṣe rí àbẹ́yìn ní àkọ́kọ́ ọba tí kọ́kọ́ kú ni pẹ̀lú òkú ọlọ́run iwájú lẹ́ẹ̀ máa tẹ̀sí o. Àmín. Ọlọ́run kọ́ wọn láàrin ìlú àwọn ọmọ yìí. Àwa náà tàjẹ́ mùsùlùmí ọlọ́run má padà lẹ́yìn wa. Àmín. Àtàwọn ẹlẹ́sìn lókù náà. Àmín. Ọlọ́run gbogbo tiwa. Inú mi tó fẹ́ tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní bàbá wa tí wọ́n di aṣojú kan ká máa wà sòsí. Ọwọ́ afẹ́ fi ẹlẹ́rìíta ó ní àṣà òrìṣà àṣà ní ìyẹn kì í ṣẹ̀sìn. Islam àti Christianity àti àṣà gbogbo iná lè ṣàgbà fún ọlọ́run ọba yóò gba àbọ̀ wa o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم صلاة لا تعد ولا ترد ولا يعلم أحد فضائلها إلا أنت يا من صفته قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اجعل في أمورنا جميعا فرجا قريبا مباركا طيبا أبديا حتى لا نرجو سواك يا رب العالمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ìlú Ọ̀yọ́ ò ní dàrú lẹ́yìn bàbá wa Aláàfin. ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn tọ́lọ̀ ní kọ́rọ̀ wà lọ́wọ́ wọn ò ní ṣe bẹ̀rẹ̀ látòrí bàbá olórí ìlọ́mìsì bàbá wa Básọ̀rún àti gbogbo àwọn yòókù náà dákun wọ́n ṣàkóso ìmọ̀ ṣe òfin ìbọnà lẹ́yìn náà gómìnà wa pẹ̀lú òkú ọlọ́run kò ní dàrú mọ́ lọ́wọ́ Ànábì wa Muhammad subhanahu رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Takbir! Ní báyìí ó kan His Eminence Reverend Ọlásùpọ̀ Ayọ̀kúnlé ó darí pé Reverend TV adúlákùn àwọn náà ti wà bí God bless you. Ẹ̀dí àgbà olùwàgbà ọpẹ́ wa lábàgbà ìyẹn wa nígbà táwọn aláyè tí a sì ń kú ẹ̀yin Ọlọ́run wà bákan náà àjùlọ òun lè fi kú ṣe fún wa. Adúpẹ́ nítorí bàbá wa kábíyèsí His Imperial Majesty ọba Lamidi Ọláyíwọlá Àkàndá Adéyẹmí ẹni tí ẹ fún ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ẹ̀mí gígùn láti wà lórí oyè láti lo ipò ọlá. Adúpẹ́ nítorí pé wọn ò kàbùkù kúrò níbẹ̀ ẹ pè wọ́n tògótògó olùwàgbọ́pẹ́ gba ìyìn wa lọ́rọ̀ ìyìn àti agbára wa. Ayé ló sọ pé fún bíi ọdún 10 ọdún lé tí a fi wà lórí ìtẹ́ ogun pẹ́ǹtùká kọ̀wọ̀lú Ọ̀yọ́ yìí ayẹyẹ lógo orí wọn òkúrú olùwàgbọ́pẹ́ gba ìyẹn wa. Adúpẹ́ nítorí pé ní àkókò wọn gbogbo ẹlẹ́sìn ní ìlú Ọ̀yọ́ yìí wọ́n wà ní ọ̀kan àwọn àbára wọn jà pàápàá jùlọ fún ìgbà nínú ìtàn ọba Ọ̀yọ́ wọ́n ṣí ilé kan sílẹ̀ fún àwọn onígbàgbọ́ láti máa wá jọ́sìn ní gbogbo ọjọ́ ìsinmi kí wọ́n sì máa gbàdúrà àkọ́bá kí wọ́n máa gbàdúrà múlù.
adúpẹ́ fún ẹ̀mí ìkónimọ́ra ẹ̀mí tó gbòòrò ní orúkọ Jésù olùwàgbà ọpẹ́ wa. Ọlọ́run ìyà àti agbára wa adúpẹ́ nítorí pé wọn ò kú ní aláàtò kan, ọ̀pọ̀lọpọ̀ ọmọ aya àti iyì èlógbẹ̀yìn wọn lórúkọ Jésù olùwàgbà ọpẹ́ gba ìyẹn wa. Àwa dúpẹ́ Ọlọ́run wa fún ọjọ́ òní tí ẹ̀jẹ̀ kí n táàrò kan bá ń táàrò kò jẹ́ ọ̀wọ̀lú kò wo orílẹ̀-èdè tí wọ́n bá rí sọ pé aṣọ ètò lórúkọ ńlá Jésù Kristi olùgbàpẹ́ gba ìyẹn wa. Ìgbà tá a bá fi lé yín lọ́wọ́ ìfọ́ àwọn tá a fi lé yín lọ́wọ́ ìfàyà nítorí náà Olúwa ètò yìí lónìí lórúkọ Jésù Kristi ẹ wá gba gbogbo àkóso. Àyìn lógun Olúwa àgbé orúkọ yín ga torí pé bí gómìnà bá ṣe ẹ̀yẹ yìí fún ọba pàtàkì yìí ní ilẹ̀ Yorùbá nílé ẹjọ́ tá a mú wọn lọ, ṣùgbọ́n wọ́n fi ọlá fún ẹni tí ọlá ṣe tirẹ̀. A dúpẹ́ fún ọgbẹ́ yìí ní orúkọ Jésù Kristi olùgbà ọpẹ́ wa. A gbàdúrà yìí pé bí gómìnà ṣe ń ṣe ẹ̀yẹ yìí kìí ṣe fún ọba ìlú yìí nìkan, fún àwa Yorùbá àti ọmọ ìlú yìí níbikíbi tí gómìnà bá lọ kó máa bá ẹ̀yẹ pàdé, kó máa bá iyì pàdé lórúkọ Jésù Kristi. Gbogbo ibi tẹ́ ti níyì ẹ̀mí tẹ́fẹ́ Ọlọ́run ìyè àti agbára wa ẹ̀mí máa ṣe lórúkọ Jésù máa yọ̀ǹda ẹ̀ fún wọn. Ìpínlẹ̀ Ọ̀yọ́ olùwàgbèrò iwájú ní kí ọ̀pẹ́ ìbìtì ìpínlẹ̀ kó máa rí sí. Gbogbo ẹ̀yin tẹ́ wá bí tó èyí lónìí lórúkọ Jésù ní kábàámọ̀ pẹ̀ wá. Ayọ̀ kẹ́bi débí ayọ̀ lẹ́yìn padà lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà ní rí ìpàdé Ọlọ́run ìyè àti agbára wa. Nígbà tí àwọn èèyàn rẹ̀ ọmọ wẹ̀jẹ̀mẹ̀wẹ̀mú bí lónìí, má jẹ́ kó gbòdì lọ lára wọn. Ọlọ́run àgbéráyé agbàdúrà pé kí àlàáfíà kó jọba láti ìbẹ̀rẹ̀ ìgbẹ́jọ́pin, ká lè máa yẹ̀yìn, ká lè máa gbé yín ga. Arábìnrin ilé yín lọ́wọ́ ẹ má fi sílẹ̀ o. Nígbà tí àkókò tó láti fi ọba mìíràn jẹ ẹni bí ìfẹ́ ọkàn yín olú ẹ fi sórí ìtẹ́. Lórúkọ Jésù ẹ má jẹ́ dání, ẹ má jẹ́ owó dààmú dání, ẹ má jẹ́ owó jà dání. Lórúkọ Jésù Kristi àgbàgbà wípé ipò ọlá pẹ̀lú ọba àlú ìsí lórúkọ Jésù Kristi ẹ má jẹ́ òtítàn. Àgbàdúrà yìí pé kí orí ọ̀fẹ́ yọ ọmọ bí ṣe fún wa. Adúpẹ́ bí ẹ ti gbọ́ ògo ni forúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Ní báyìí ó kan àwọn olórìṣà ẹ̀sìn ìbílẹ̀ àṣà òrìṣà gbogbo wa ní ẹ̀jẹ̀ ayọ̀ sí èèpòsà Ọbàtálá lásòkò òsàyèpà Ọbàtálá lásòkò. Adúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá o, adúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá o, adúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá. Ó dá wa wáyé bí ó ṣe dá bàbá wa Aláàfin àná tí a sì ń ṣe ẹ̀yẹ fún lónìí, bí ó ṣe dá wọn wá sáyé tí wọ́n sì rí ayé ṣe. Adúpẹ́ wọ́n sáyé re, ó sì hàn ní ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ wípé ojú tí wọ́n kọ ojú re ni, ibi tí wọ́n kọjú dà kò ní le mọ́ wọn, kò ní ṣòro fún wọn. Àwa ní ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ bẹ̀rẹ̀ lórí ìlú, ilé, ilẹ̀ àtọ́ntí mi àti etí mi, ìkankan ò ní bàjẹ́ lẹ́yìn wọn. Tí ìkankan ò bá wá bàjẹ́ lẹ́yìn wọn, àwa fi pàtàkì ìpínlẹ̀ Ọ̀yọ́ a fi lé Olódùmarè lọ́wọ́ kí Olódùmarè kó máa bá wa kó sí àwọn aṣíwájú wa nínú bí wọ́n ṣe ń ṣe inú wa máa ń dùn. Ẹlẹ́dàá ò ní jó di ìbànújẹ́ fún wa. Ọgbọ́n àti òye tí Olódùmarè fi fún wọn tí wọ́n fi ń tò
nítorí ọjọ́ tí èmi ti dé orí ilẹ̀ ó pẹ́ díẹ̀ n ò gbọ́ nínú ìtàn pé irú ayẹyẹ báyìí ó ti wáyé rí lẹ́yìn ikú ọba tuntun. Òye tí wọ́n wá wò àti ìmọ̀ tí wọ́n ní tí wọ́n fi gbé èyí kalẹ̀ tí ó tó jẹ́ ìtàn tuntun fún ìlú Ọ̀yọ́ àti fún ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ wọ́n mọ̀lẹ́ gba mọ̀lẹ́ wọn ò ní padà lẹ́yìn wọn o. àṣẹ bẹ́ẹ̀. wọ́n kọ́ wọn mọ̀ ọ́n ṣe ju bí wọ́n ṣe ń ṣe yìí lọ. àṣẹ bẹ́ẹ̀. nítorí bí a ṣe ń gbọ́ wípé ẹni ọmọ ṣe là á pé mọ̀ ń so mọ̀ wẹ̀yìn bọ́ ọ bá wẹ̀yìn ó rí wa àwọn èèyàn ló wò tó rí lẹ́yìn o bí a ṣe ní ọmọ ń so wọn ò ní padà lẹ́yìn rẹ̀. àṣẹ bẹ́ẹ̀. ìkun ajá ní sán ní ìkun èèyàn sàn wọn ò ní fi ìkun èèyàn ṣe aláìrí wọn lẹ́yìn rẹ̀ mọ́. àṣẹ bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀. ọlọ́lá wa jùlọ gómìnà wa Ṣèyí Mákindé àwa tó ń bẹ Olódùmarè ló fún yín ní ipá àti agbára láti lè ṣe ìbéèrè àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ yìí tí bàbá wa ikú àbáyé yìí tí wọ́n fi ìwé ìránnilétí ránṣẹ́ sí yín. Wọ́n jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n múwèé náà wá ó di ọjọ́ kẹwàá tá a múwèé wá ní bàbá wa jà. Ẹ dákun ẹ ṣèlérí ní ọjọ́ kẹta tẹ wá bá wa láàfin pé gbogbo ohun tí bàbá béèrè ẹ ní gbàgbé láti ṣe ọ̀kan kankan mọ́ ran yín létí. Mi fi àsìkò yìí rán yín létí rúnmọlẹ̀ igba mọlẹ̀ wọ́n pẹ̀lú yín o. àṣẹ bẹ́ẹ̀. Ẹ gbọ́ ìbéèrè wa ẹ sì lè múṣẹ ẹ̀mí yín ó gùn níbẹ̀ ẹ lè ṣe ohun tí ìlú fẹ́ àti tí bàbá wa tí wọ́n wájà tí wọ́n béèrè lọ́wọ́ yín rúnmọlẹ̀ igba mọlẹ̀ wọ́n sì àtìlẹ́yìn fún ẹ̀rí sí o. Wọ́n ń fi àsìkò yìí gbogbo àwa tí a péjú àtijọba ìdílé àti ẹnìkọ̀ọ̀kan àti oníròyìn àti agbófinró gbogbo wọn balẹ̀ wà lẹ́yọ̀ o. àṣẹ bẹ́ẹ̀. Ìwà ayọ̀ la wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá wa ní ìyàhún rúmọlẹ̀ gbàmọlẹ̀ wọ́n jẹ́ kálukú wa kápá ilé láyọ̀ àti àlàáfíà o. Lórí bẹ́ẹ̀ lọ́sẹ̀ bẹ́ẹ̀ o nígbà tí ó sàlẹ̀ bíríkìtì àkúlé àwọn tó bá dókè tán agbàbú agodo atúgbọlọ dábẹ́kẹsán èyí tí ṣe baálẹ̀ ọjà yá àkẹsán mọ̀mọ́dé o baálẹ̀ ọjà bá a lóríire àdájà àdájà tó lórí òun ọ̀dọ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní ẹrù mọ́ wa lérí o sẹ̀mí túmọ̀ ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ gbogbo bá a ṣe wá péjú bí àpèjú bá lè wà láyọ̀ àti àlàáfíà lórí bẹ́ẹ̀ yọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀. àgbàwé ó jẹ́ àwọn alálẹ̀ ń bẹ̀ wọ́n o. àwọn alálẹ̀ ń bẹ̀ wọ́n o. ó ní ọba àṣà. mo ibi ó rẹwà bí ó rẹwà. Ohun mi. ẹ̀jọ̀ níyẹn ìyá fún tẹ̀lọ̀ kú ò. ibi ìdùn àbí òdùn. Ọlọ́gbọ́n dùn. káwọn tó pẹ́ mi rí wọ́n. káníwọ̀ ní èmi ó wá jẹ́ ọba kí ẹ̀mí ẹ̀ ti wá kó lórí àpèrè. Kí n sì wà láyé. Kí n sì wà láyé. láti ẹ̀ kú lórí àpèrè ó ti kẹ́mi ẹ̀ kù lórí àpèrè. ọmọ ṣe àwọn fọmọ bí wọ́n lé. ìyàwó bá wo. Àbí ó lè tèmi lọ́ọ̀ ni o. pé Ṣé ìyó tó kú lórí ipò gbẹ̀mí ní kúkú ti gun kébí náà tẹ̀lé o? ọmọ ọ̀nà ọjọ́ kiri. Ṣé àwọn ọba tó ti lọ kí ṣe ìyó tó di gómìnà? Tí ẹ bá ń wá ìgbà ní ìsìn kí ló rò pé wọ́n mọ̀ sọ? wọ́n fẹ́ tí kúkú. Ẹ ṣeun, ẹ má ti kú báyìí, ẹ bẹ́ẹ̀ kú báyìí. Your Excellencies, eminent personalities, dignitaries here present, it is my pleasure to welcome us all to this special recognition and honoring program in honor of His Imperial Majesty, the late Alayeluwa Ọba Dr. Lamidi Adeyemi III. Ẹ dábẹ́ bá ṣe kábíyèsí o. To start off today's event, we'd like to give honor to whom honor is due. And I'll start by recognizing our own governor, our one and only GSL. Please, wherever you are, with a round of applause, appreciate the Executive Governor of Oyo State, His Excellency, Engineer Ṣèyí Mákindé. Here with us today, we have representatives of governors from across the nation. We have a former governor of Osun State, His Excellency, Prince Olagunsoye Oyelala, here with us today.
Representing the governor of Osun State is the deputy governor, His Excellency Benedict Olugbega Alaafin. We have representing the Edo State governor, the Commissioner of Local Government, Honorable Monday Osai-Govo. We have a representative of the Lagos State governor too here with us, Mrs. Kike Sonyaolu. Thank you so much for coming. We have the deputy governor of your state here with us, His Excellency Engineer Rauf Olaniyan FNSC. The Speaker of the Your State House of Assembly is here with us, Right Honorable Adebo Ogudoyin. I'd like to appreciate all honorable members of the Your State House of Assembly here present. Thank you for coming. We have the Secretary to the State Government here with us, Mrs. Olubanwo Adeosun. The Chief of Staff to the Governor is here, Honorable Segun Ogunwuyi. We have former Chief of Staffs here. I'll start with our very own Dr. Saka Balogun. Chief BC Langa is also here. I'd like to appreciate our Head of Service, Alhaja Ololade Agbola, and also the Chairman of the Advisory Council Committee to the Governor, Senator Ayola Osea Agbola. We have a former Speaker of the Your State House of Assembly and member Advisory Council Committee, Senator Monsurat Somono. Honorable Commissioner for Local Government and Chieftaincy Matters. This event is actually in his care. Baba has been going up and down ensuring things work out. Please appreciate Chief Mikhail Bayo Lawal. I also like to appreciate all honorable commissioners here present. Thank you so much for coming, sirs and ma'ams. All members of the Your State Executive Council here present. All political appointees here present. I'm aware he's here with us. Magaji Joseph Togbe, thank you for coming, sir. Chairman Algon of your state is the chairman of all chairmen, local government chairman, Honorable Sikuru Sonda, and all local government chairmen here present. Thank you for coming. Chairman of boards and parastatals and director generals, we appreciate you. The chairman of the People's Democratic Party here in Oyo State and his escorts, Honorable Dayo Gubero, thank you for coming. Special recognition for our royal fathers will be done in earnest. I am Oladayo Ogunbowale, Special Assistant on Communications to the Governor. I'd like to invite the trio that has been doing awesomely well in Yoruba. And I went, I just came back. All the way from PCS. She's looking ready here. Let's go home. One and only. I don't want to leave. Don't go in our Olalaji, Oliver Roshi. At this one, I'd like to hand over. If I can walk inside, don't come. Nobody will disturb you. I will not beg you again. I will not beg you. When I will beg you again. I will harass you so that you know. Yes, this is the people man harassing you. But you know you shouldn't harass. I'm not sure if I'm going to be oh, why not? Ọ̀sán máa ń ṣọ̀dá ìdòyè burúkú ní ìbàjẹ́ níṣẹ́ yìí Mákindé ti ṣe yìí á ti mọ̀ báwọn tí ẹjọ́ ń ṣèjọba ẹni ire ni wọ́n ni. Tóbìnrin bá tiẹ̀ lé níbi ẹ̀ka abẹ̀mú ó mọ̀ pé tóbìnrin bá wà èyí jẹ́. Your Excellency, the Executive Governor of your state, Governor Oluseyi Abiodun-Makinde, I'd like to seek your approval and permission to serve on the already established It is with pleasure to this unique event which was put together to celebrate the illustrious life of the quintessential Adeyemi III, Ikú Bàbá
who joined his ancestors on April 23rd, 2022. The state government has tagged this event a celebration of life, and that is quite apt because we cannot all gather here today in good conscience to mourn a royal father who lived his life to the fullest and attained immortality by planting his memories firmly in our minds. Looking at the trajectory of this unique Oba, one could easily conclude that Oba Adeyemi was born to be a king. He had the vision to be the Alaafin from a young age, and he prepared himself for that great assignment. As we can all see, nature did the rest for him, and was chosen as the Alaafin on November 18, 1970. While he had the weight of the Alaafin stool thrust on his shoulders at a young age, he carried on with this task with incredible poise and gaze, stealing the shows in many of the public events he attended. It did not come as a surprise that he, in no time, emerged Europe's most century. Alaafin Adeyemi III was an avid reader who was always in ultimate search for knowledge. He was also a king who never lost sight of the sense of history that left the stool he sat upon. His actions always depicted him as one who was ruling not just Oyo town, but Oyo Empire, as exemplified by his ancestors, whose realm of authority as administrators of the famous Oyo Empire extended beyond what is currently known as the Nigerian nation. He carried himself as one monarch who was responsible for the welfare and well-being of the Yoruba people anywhere they may be found in the Yoruba nation. In this wise, Alaafin Adeyemi III never shielded away from making public comments on issues he believed would discomfort his people at any point in time. He was a monarch who consistently blessed the government with quality advice on all issues. The flows from his richly endowed wealth of experience became legendary. And in one breath, one can say that Oba Adeyemi spoke truth to power without reservations, and was passionate about growth and development of Yoruba people. He was always turning up with invaluable contributions on every aspect of our administration's 4-point service agenda, which encapsulates health, security, education, and expanding our economy, using agribusiness value chain and infrastructural development, through which this administration is lifting Oyo State from poverty to prosperity. As a believer in the state police, he was also full of praises for the administration when we launched the military force. Until he breathed his last, he was always guiding the operatives and advising the government on the way forward. What more shall we say about this great monarch who sat on the throne of his forebearers for more than 50 years, other than to urge us all to appreciate his invaluable contributions to the development of our state and celebrate his lifetime achievements. As we gather here to bid him farewell, let us admonish the Oyomesi, the Adeyemi family, and the people of Oyo town, as well as Yorubas across the globe, to take heart on the transition of this great king. Let us take solace in the fact that he has not only been called home to join his ancestors after impressively delivering on the assignment he was given, indeed, is leaving these shores and going home in a blaze of glory. We will continue to celebrate your unforgettable contributions to the development of our people as we pray that the Almighty God receives the soul of our great King to eternal rest. Please continue to rest peacefully in the bosom of your Maker. Thank you. Ẹ bá wa pàtẹ́wọ́ fún màmá wa. Akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Arábìnrin Olúbámiwò Adéọ̀ṣun, obìnrin takuntakun bí ọkùnrin. Gbogbo ìgbà yòówù tí máa ti rí màmá yìí, inú mi máa ń dùn pọ̀ lọ́n dá mi lóbì. Obìnrin ni. Obìnrin lèmi náà mọ́ mi. Ìjọ tí o lè wálé wa. Ìjọ tí o lè wálé wa. Ọmọ pé obìnrin ni mí. Bẹ́ẹ̀ni náà bá ti rí ra. Láti ọkùnrin ilé ìdá, àwọn ń darí ọkùnrin òní. Mo ní ara obìnrin lèmi náà o. Balógun lẹ́yìn obìnrin. Please appreciate the Secretary to State Government, Mrs. Olubanwo Adeosun,
for that wonderfully delivered speech. I'd like to appreciate the former First Lady of your state, Her Excellency Alaja Mutiat Olayinka Ladoja. Màmá kan tún nìyẹn. Màmá nìyẹn. Màmá nìyẹn. káàbọ̀ sí àmì wọn láì fi àkókò ṣòfò abẹ́gbẹ́ àrẹ̀mọ ikú bàbá yèyé Prince Babatunde Israel Adeyemi láti wá sọ fún wa nípa ìtàn ìgbésí ayé bàbá wa His Imperial Majesty ọba Dr. Bàbá gbogbo tí wá ní o. Lamidi Ọláyíwọlá Adéyẹmí the third. Ọláyíwọlá o àtọ̀dá o òye Ọláyíwọlá mi àtọ̀dá ọmọ owó kò dùn láàrin o ẹ̀yọ́ ọmọ owó kò dùn láàrin o ẹ̀yọ́. Biography of His Imperial Majesty Alayeluwa Ifuasayeji Ọba tí Fọbájẹ Dr. Lamidi Ọláyíwọlá Adéyẹmí the Alaafin of Ọ̀yọ́. His Royal Majesty October 1938. After his Quranic education in Iseyin, he attended Obalende Modern School and later Tinubu Methodist School before proceeding to St. Gregory's College, Obalende, Lagos for his secondary school education. The young Adeyemi wanted to study law because of his flair for the English language, coupled with a good retentive memory and ability to remember dates and people. But that dream was truncated when his father, Adeyemi II, died on February 14, 1960, 2 days to his planned trip abroad to study law. Never a man to give up, this man of wit, and with up for a job at the Royal Exchange Assurance, Marina Lagos. His skill in English language paid off at the Royal Exchange Assurance, and he was promoted to the specialist area of obligatory, facultative, insurance and internal memo drafting. He earned good salary, but his father gave strict instructions that he must invest every penny he earned. He attended many courses both at home and abroad. Despite the fact that he had surpassed his dream, he made the best of every situation fate presented to him. He wrote numerous articles in newspapers about himself and his experience under his pseudo names, one of which was titled I Shall Be Great in 1968. A year later, he wrote an article titled I Shall Be the Next Alaafin. His poetic articles that he will be great and be the next Alaafin of Ọ̀yọ́ manifested when he was chosen as one of the 11 princes presented to vie for the vacant stone of the Alaafin of Ọ̀yọ́ Empire in 1968. On 3 different occasions, the contest took place to emerge the winner on November 18, 1970. He was presented with the staff of office at the Alaafin of Ọ̀yọ́ at his coronation ceremony at Doba Stadium, Ọ̀yọ́, before thousands of witnesses from all walks of life, including the then military governor of Western State, Colonel, now retired and late General Adeyinka Adebayo. Adeyemi was one of Africa's most powerful and most influential royal fathers. We clearly took his visitors and guests on an exploratory voyage of history. His royal journey was garnished with a huge responsibility to protect, to defend, and protect the cherished values of Yoruba customs and traditions, revived and figured. Like his predecessor, Adeyemi lived a life of service to the Yoruba race and humanity. He worked with all governments in Oyo State, beginning with the late General Adeyinka Adebayo, 1971, to the present government of Engineer Oluseyi Makinde. In addition of his sterling contributions to the nation, the federal government honored him with the national honor of Commander of the Order of the Federal Republic CFR in 1979. He was appointed the Chancellor of the University of Sokoto, now Usman University of Sokoto.
where he served an unprecedented 3 times of 4 years each. The Alaafin University of Lamidi, in addition of his contribution and achievement, honored him with the degree of Doctor of Letters, LLB, honorary Kasua. His love for education remained legendary. Adeyemi's journey was not entirely on his full path. He rode on the ice-bound seas, sun-burnt mountains, and at numerous times on rocky hills, but his dreams and determination for success drove him to heed the cause of the gods. Adeyemi, a peacemaker, received the Distinguished Award of Honor of Senior Advocate of Peace, SAP, in 2014 at the United Nations National New York, 2014. Is the prayer magazine of the current Chancellor of the University of Nigeria in Ogun State, Chancellor of Christian University of Ogun State. He's also the Post-Chancellor of Kersey University of Ghana, Sierra Leone, and South Korea. Adeyemi was a prolific writer, debater, historian of common ability, and a captivating public speaker who for 52 years with wisdom and tact. His reign was peaceful and was marked with the growth of the young kingdom. Adeyemi, who departed on the 24th of April 2022, led an exemplary family life. He was predeceased by his honorary. He was blessed with many children, grandchildren, and great-grandchildren. Dr. Lamidi was a worthy example of royal leadership in Africa and brought glory to your state and Nigeria. He will be missed by your state traditional council, your state, your mercy, his immediate family, the people of your kingdom, and the entire province. Àrẹ̀mọ ikú bàbá yèyé bí ìtàn ìgbésí ayé bàbá ṣe lọ sí òun náà ni wọ́n ti kà fún wa yẹn. Ẹni bí a ṣe kí gbogbo àwọn lọ́balọ́ba káàkiri ilẹ̀ káàárọ̀ òjìrè tán wà ń kalẹ̀ láti wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Lamidi Àtàndá Adeyemi. Bákan náà ó ní à ń kí gbogbo àwọn Ọ̀yọ́mèsì pátápátá bẹ̀rẹ̀ látọrí bàbá wa Báṣọ̀run Yusuf Akíade ẹkúwo alọ́fẹ́rakù akọ́ àṣẹyìndé o. Àfi Báṣọ̀run àfi kí gbogbo Ọ̀yọ́mèsì àti gbogbo orí adé ọrùn lẹ̀kẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ìlú kí àyọlò súnmọ́ bí o àyọlò kó súnmọ́ bí kí àyọlò kó súnmọ́ bí àyọlò dà kí àyọlò kó súnmọ́ bí. Wọ́n ti tó ní ẹtí wípé gbogbo bí a ṣe ń ṣe ètò yìí ó ní àwọn èèyàn ń wò ó kẹtẹkẹtẹ tí wọ́n sì ń gbọ́ lórí ẹ̀rọ BCOS nìbàdàn gbogbo tó ń ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ níbí yìí ó ní wọ́n ń wò kẹtẹkẹtẹ lórí tẹlifíṣàn àti rédíò iléeṣẹ́ akéde lórí Báṣọ̀run nílùú Ìbàdàn. rédíò gómìnà náà constituency ẹni ó dìbẹ́ constituency ẹni ó dìbẹ́ ní constituency ẹni kò tó ọ̀la. ó kí á sọ̀rọ̀ ìgbà fún àkàlẹ̀ Mr. 25 is here. Your Excellency, that was a Ayolo, please come. rendition of the biography of His Imperial Majesty that was delivered by Prince Babatunde Israel Adeyemi. Thank you so much. Ayolo ló máa ń pe kábíyèsí nígbà ayé wọn. Ayolo ti wà bí. Ẹyẹ èèyàn gómìnà olóríire nípínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Abíọ́dún Mákindé wọ́n ní àwọn ó ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá àwọn gẹ́gẹ́ bí àkọ́bí ọmọ náà kú tí ayé ọ̀gbọ́ tí ọ̀run ó mọ̀. Wà ní ọmọ náà kú grade A. Àkọ́bí ọmọ náà kú náà ni grade A. A tún sọ pé ọmọ náà kú par excellence. Par excellence. Ẹ̀wọ̀n ọ̀kẹ́jẹ̀ ń wò yìí ẹni tí kò bá ní ọkàn kó dákun kó dojú bolẹ̀ ṣùgbọ́n tó bá mọ̀ pé lọ́kàn torí Àtàndá fẹ́ yọjú sí wa ẹ̀yin wọlé fẹ́ ní kábíyèsí kú bàbá yèyé very very soon. Àwọn èèyàn ní anáwó. Kábíyèsí ó yọ sí wa ń bí. Ọláyíwọlá Àtàndá alólódù bí iye amọ́bàwò ní jẹ. Ègùn ṣoṣo ti ń parí ike. Àkọ́bí Adéra. Kí ni wọ́ọ̀kì àkẹsàn? Kábíyèsí pakopin ègùn ṣoṣo ti parí ike
àtọ̀dá orí mi bùn mi. Ókè ó yà ọ̀tọ́ bá gbé máa gbé bó o bá lọ́kàn ní kó o ṣíjú yóò bá ti lọ́kàn yà bí ojúbolẹ̀ ayélujára ayélujára olómọ ń pe kábíyèsí ó pe àtọ̀dá bó o ti pè é àtọ̀dá ó sì dìde àtọ̀dá ò gbéra ńlẹ̀ ó dìde. wọ́n já àwọn èèyàn sákò tó. ìbá ọkùnrin ìbá fọ́bìnrin mo sì bá fọ́lọ́hún àkọ́dá ayé ìṣòro ti dé ẹ̀sọ̀ lọ́rọ̀ yìí oníhà ọba ọba Yorùbá olúwa ṣe èyí mo sì júbà rẹ̀ ẹ̀lẹ́bọ̀ọ́dú ọ̀tẹ́ni tó sẹ́yìn ẹ̀là fi yín ṣe yí ọmọ Mákindé kó ṣe gómìnà tó so jù sẹ́yìn f'Aláàfin nù ọba lónìí rẹ̀ lónìí kókó tó. Èyí lọ́wọ́ bàbá tó dé. Ó fa yóò délé ọlọ́gẹ̀dẹ̀ lẹ́ẹ̀kẹ́lẹ́ lẹ́bìdá ọjà ṣẹ̀dọ́dẹ́kùn ìgbà àbàtà. Àgàmọ̀ ní màmá tó nígbà láyé yìí ìgídá ìkúdó ìkúgbẹ́nilé pàmò wá lọ́wọ́ pọ̀ àtàdádìde táwọn ọlọ́dì dìde àtọ́bí bí wọ́n ti gbé rí ọmọ lọ́wọ́ yìí Aláàfin àtẹ̀dẹ́ ọmọ alọ́wọ́ lọ́dù dáwọ́ lọ́tẹ̀ dáwọ́ Aláàfin ẹni bàbá tiẹ̀ ọmọ Adeyemi ọdẹ ẹni bàbá lọ́wọ́ yìí ọmọ gbàgbọ́dọ̀ gbẹ̀tọ̀ tọ̀gbẹ́ ní bàbá Aláàfin Òtítí máa kẹ́lẹ́ bẹ́ ọ̀dàrà ọ̀yọ́ o. Tàníyàn ṣàìmọ̀ báwàrà ọ̀yọ́ ló lọ mọ́. Dódòdódò. Ọ̀dàrà ọ̀yọ́ o. Tàníyàn ṣàìmọ̀ báwàrà ọ̀yọ́ ló lọ mọ́. Ọ̀yọ́ ló lọ bá ọ̀yọ́ ló lọ. Ọ̀yọ́ ló lọ bá ọ̀yọ́ ló. Wọ́n bá bá ní tọ́ba kalára ẹni wọ́n pàtẹ àtàdé ọmọ pẹ̀lú àròjìjẹ́ ọmọ àlùkòlọ́ pẹ̀lú oṣù rẹ̀ alátẹ̀dádọ́ pẹ̀lú aṣọ funfun. Àjọbí ewé ó ti yá o, àjọbí ewé ó ti yá o. Àjọbí ewé ó yá o. Àlùkọ́lá àjọ ìlà tó onímọ̀lẹ́ òdúró dèrà wọn. Àjọbí ewé. Alátẹ̀dádọ́ wọlé ìbọn ọlọ́gbọ̀. Àrẹ̀mú ẹgbẹ́dẹ́kun máa bọ̀ lọ́jọ́ ọmọ mi hùn mí dá wọn lọ́wọ́ rírọ̀ ní ti ṣọ̀nà. Sòbí àti mọ́kọ́ lọ́kàn ti mú yàwó lábẹ́.
ọlọ́run aláwùrà bí dákun mọ́ padà lẹ́yìn tiwa ìjọba ewé dá ẹ̀ mú abala ti àgbà. Ìmọ̀ ọ̀nàmọ́ ṣé ọ̀rọ̀ kọ̀mọ́jà ìmọ̀nà tí mo kọ̀ kí n tó délé ọ̀nà. Ìbá bàbá ìbá yẹ̀yẹ ìbá ọkùnrin ìbóbìnrin ìbò nílé ìgbàlejò. Ìbá kìíní tó dorí kodò tí ó sọmi ìbá kìíní tó dorí kodò tí ó sẹ́yìn. Ìbá yóò dàgbà apanilẹ́wọ̀n mú olókìkí òru ajẹ́rẹ́ yẹn bá bì. Èmi ọmọ sòwò yóò máa kéde mọ́jọ́ máa kéde ọjà délé ẹ̀pọ́n mi lé ẹ̀jẹ̀ mi sí ẹ̀gbẹ́ mi ga kí ìṣòwò ìdèrè ìdúró ọjà délé. Àti mọ̀mọ́ wà lọ́wọ́ ẹ̀yìn ọmọ ẹ̀ á ní ọmọ ìdíbọ́ lọ́wọ́ ọmọ ẹ̀yìn ọmọ rẹ̀ rẹ̀. Ẹ̀yin ọ̀dá rẹ̀ kárí ayé alákòwà kúmà obìnrin òwúlé tó kọ́kọ́ mọ́ ni ẹ̀yin ọmọbìnrin láàrin pẹ̀lẹ́pẹ̀lẹ́ àkàwọ̀. Ṣẹlẹ̀ ìjọba ìlà ìbàdí ṣe bí ojú olúwa rẹ̀ láì kọlu ọ̀gá fún ọ̀gá pẹ̀lú àjọ. Èmi ti bí ẹ̀yin ọmọ kíyà bí èrò kíkà ẹsẹ̀ afọ́jú àwọn rẹ̀ ọ̀dà. Mo kẹ́yìn ìwà ẹ̀fà mẹ́fẹ̀ẹ́fà lẹ́jọ́ lọ́mọdé lẹ̀. Olúwo ṣe dálẹ́sẹ̀ lẹ́yìn àpèlè. Ẹni ní kí n máa ra àbọ̀ ní kọ́dọ̀ ọjà rẹ̀ mú àgbà mo ṣe kìlú àgbà. Ọ̀yọ́ náà wà lẹ́nu nínú ìta ìwọ̀n náà àtàlá lọ́lọ́dù bí iye. Kó mú wà gbára bí ọ̀tá ìròyìn òbí náà lámú ọ̀gbára níbi tóní. Ojúmọ́ kọ̀ọ̀kan má fọ ọmọ Adéyẹmí. Àgbẹ̀dẹ olójú máa wọ̀ ọmọ Adéyẹmí. Àgbẹ̀dẹ máa wọ̀ ọ̀yọ́dẹ òkòkò tí ìtòmítòmí ní ọ̀pọ̀ àdúgbò àdìwẹ̀sì ní ọ̀pọ̀ àdìwẹ̀sì. Oyinbo àgbáyé yìí aláṣẹ ògbẹ́gbẹ́ ló sà. Èmi ní kékeré níwájú ọba Adéyẹmí ní tó sà níwájú ọba Lamidi. Àtàdá ọmọ kú ọmọ àdánù. Àtàdá ọmọ kú dípò gbọdọ̀ parun. Báwo gbọdọ̀ ṣe òwò tó kò gbọdọ̀ ṣe bàbá wọn. Àkóbálẹ̀ àdábà òde àdábàlẹ̀ àkóbá òde. Ikú kì í kọnu tí bàbá dúpẹ́. Àrùn kì í sọ̀mọ́ tí ìyá ọ̀gbọ́dọ̀ ti ní Àtàndá Aláàfin Ọ̀yọ́ lórí àfàgbé o. Ẹni lẹ́wọ̀n lọ́ba pa àfàgbé. Torí bí Ọ̀yọ́ bá parí àpàgbé, Ṣọ̀pọ̀nná parí àpàgbé, Ṣàngó parí àpàgbé, Ògún parí àpàgbé. Ẹni lẹ́wọ̀n Àtàndá bá pa àpàgbé ni àbàjọ wọ́pọ̀. Ẹni rẹ̀ ní kọ́ lábàjá yá lọ lé Ọ̀yọ́ tó jó yẹn lọ́dún l'Aláàfin Ọ̀yọ́ kúkú jó. Ìbí Aláàfin Ọ̀yọ́ gbogbo àkóso bàbá mojoyin ọlá Ọ̀yọ́ bíi méjì ọmọ tẹ̀là àdọ́mọdọ́mọ tẹ̀là tí ìjọba lòde Ọ̀yọ́ ń jọ sí. Àtàndá Aláàfin Ọ̀yọ́ ọmọ mọ pé Aláàfin ò ní bí wọn kàn máa wọlé ọlọ́lá kiri ọbọ Ọ̀yọ́ bíyàn kálọ̀rì ṣàṣìgbà àṣìgbà ló ń mọ́bòdì Ọ̀yọ́ jẹ́ àjíṣe bí Ọ̀yọ́ làárí ìran bàbá Adéyẹmí ẹsẹ̀ bí ìbàbẹ̀ nìkọ̀ọ̀kan ọmọ Abíọ́dún tó bímọ mẹ́ta ọ̀hún síjọba ládìgbòlú ọba ọ̀bí àtìbá ọba Adéyẹmí bàbá Àtàndá ló sì kẹta bàbá tó bí láìwọlá Àtàndá tó jọba tí gbogbo Ọ̀yọ́ ń dùn yọ̀ngbàyọ̀ngbà owó lè kó ní. Ará Ọ̀yọ́ lọ́lọ́ba owó lè kó ní. Ará Ọ̀yọ́ ló lọ́ba. Ará Ọ̀yọ́. Ará Ọ̀yọ́ ló lọ́ba. Owó lè kó ní o. Ará Ọ̀yọ́ ló lọ́ba. Ẹni ọba ṣe mọ ẹjẹ àsọpọ̀ ṣe o. Ṣe yé ọmọ Mákindé o. Ó ṣe mo dúpẹ́ ọdún wà lórí ìwà bá mi. Abíọ́dún ọmọ Mákindé ìwọ nílé ìgbà ọlọ́wọ́ àwọn alágbára ọlọ́wọ́ ọba ìgbàdí aláwùrà àti ọlọ́wọ́ ẹni jẹ́kọ̀ ọ̀kanjúkú olóòdì ara òjẹ́ tó ní ìpẹ̀lú tó kú àjàkọ́ màrọ́
ti wẹ̀ bí odò. lọ́jàrá òye ìpẹ̀tù sòkúdò lójà ọmọ rántí wẹ̀ bí odò ọlọ́mìíṣẹ́ ni wọ́n á rí di ògòlógún sòkúdò lójà ọmọ rántí wẹ̀ bí odò ọmọ búnibúni abẹ̀rẹ̀ wọ̀n tí wọ́n ti ọmọ rìnrìnrìn abẹ̀rẹ̀ gbòyẹ̀gẹ̀ òṣónú ilé ògbà lọ àlọ́gbárò ìlàsà ògbómi tútù rẹ èmi ló lómi tútù lẹ́bi ìlàsà ṣe èmi ò ní ìṣàyànfẹ́ ni tí ó bá gbọ́ pé èmi sòkúdò lójà ọmọ rántí wẹ̀ bí odò. Ṣèyí Mákindé o, mo torí adé, mo délé bàbá yìí, àwọn ajálẹ̀ fún mi, òró lè bẹ̀jẹ̀, pítí ajá, ọmọ apajá fún ọláwọ̀jẹ, òǹpẹ̀tùtù òkú àjánú, ọmọ arọ́kíwẹ̀ bí odò, ọmọ ẹ̀yìn káti pálòdè òjèlè, ètò ṣe pọ̀kùnrin òkú. Ètò ṣe fọkùnrin ọ̀pọ̀lé bàbá tó bí ọlọ́mọ ìràpá káàdì rẹ̀ lẹ̀ obìnrin ọ̀sà eégún ní òkè ìgbókò lé iyemẹtu pàtàkì bẹ́ẹ̀ ni ó rẹ̀ wà ìyá àtẹ̀yìnlá òde ní òfòkò ẹ̀yẹ náà wà lọ́kùnrin pípí ajá ni wọ́n ọmọ apajá fún ẹ̀láwọ̀ jẹ tó kú àjánú ọmọ arọ́tiwẹ̀ bí odò ọmọ síkan yìí síkan ìdílé lóde òjèlè ọjọ́ sípò ìsìn oṣù bàbá yín olóde oníṣìkíní ṣe bọ́ lè so ìsìn nítorí ẹ̀jà onítorí orúkọ torí wọ́sọ̀wọ́sọ̀ olórí ẹ̀yẹ ni olóde ní ṣe bọ́ ọba lè so ọṣù ìsìn so mẹ́ta péré ìsìn ọ̀la bàbá yín olóde oníṣìkíní ṣe bọ́ lè là ìsìn nítorí ẹ̀jà onítorí orúkọ torí wọ́sọ̀wọ́sọ̀ olórí ẹ̀yẹ ni olóde ní ṣe bọ́ ọba lè là ọ̀la ìsìn náà ìsìnwá la mẹ́ta péré ó mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní bàbá wọn bá nínú iṣẹ́ òníjọ yẹn àkọ́kọ́ wọn bá dé ẹ̀kejì ẹ bá bàbà ẹ̀kẹta ó ní wọn bọ̀jẹ̀ ìjẹ́ bá dé nínú rẹ̀ ó ní wọn fún olódì lòdì tí ìjọba dẹ̀rẹ̀ sà ìyẹn ní bẹ́ẹ̀ kó ara náà àgbo ọmọ ẹlẹ́kọ̀ọ́ rẹ̀ bí ojú omi mọ́mọ́ rẹ̀ kí ọmọ akọ́rọ̀ rẹ̀ ló bìsàbìsà ìjẹ́ bá bàbà ó ní wọn fún ọlọ́pàá ọmọ alíbíní ọmọ ẹnu ọmọ ìjọ ọmọ ọ̀rọ̀ lọ́ba ètí ẹ̀bọ̀jẹ̀ òní wọ́n kú olóje olólóje bàbá yìí mú pa ọmọ sílé lẹ́yìn náà kí jẹ́ ara o ètò ètò kú àjábọ̀ ọmọ akọ́kíwẹ̀ bí odò ẹ burú bá ọmọ wọlé ọmọ wọra kábíyèsí mo ṣe bọ́bá náà bí kí wọ́n ẹ ṣe mo dúpẹ́ ọ̀rí oníbàlẹ̀kùn ó ṣe mo dúpẹ́ ìdí ọmọ èrè lápá máa ní ọ̀gá ni wọ́n máa ọmọ láyé ọ̀gá ọmọ èrè iyọ̀ mi ọmọ dábẹ́ ìlú ìyá ọmọ èrè nípa ọmọ ìjọba èrè lápá àlẹ́ ọ̀gá tó ní lọ́wọ́ jẹ́ ọmọ òkun ọmọ
fẹ́ o. Adéyẹmí láyọ̀ fẹ́ o, ọba rere. Adéyẹmí láyọ̀ fẹ́. Adéyẹmí láyọ̀ fẹ́ o. Adéyẹmí láyọ̀ fẹ́ o, ọba rere. Adéyẹmí láyọ̀ fẹ́. Adéyẹmí láyọ̀ fẹ́ o. Adéyẹmí láyọ̀ fẹ́ o, ọba rere. Aláàfin Ọ̀yọ́ tòní. Onígájà kúkúyá. Àjànà pé ìbàjá mi dàkúlé gbà. Ojú ọwọ́ máa dérà. Ọba wa làkàndá ẹlẹ́rìí ọmọ ẹ̀yìn. Gbogbo èèyàn tó jẹ́ ń bọ̀ wá túbá. Àbàjọ pápọ̀ ẹni oníkọ̀ o. Alábàjá kárẹ̀lẹ̀ Ọ̀yọ́ tó jó yíná. Lọ́la àti Ọ̀yọ́ ń jó. Kábíyèsí o. Ìdí Aláàfin Ọ̀yọ́ o. Àgbọ̀ngbò kó tó bàbá mojú ni. Méjì ọmọ tẹ̀lá. Àrọ́mọdé máa tẹ̀lá tí bẹ̀rẹ̀ láti Ọ̀yọ́. Ọ̀yẹ̀ ká bàbá délé ká tó padà lẹ́yìn bàbá àtàndá èyí méjì àdègbè. Bákùn àbàjẹ́ o, kúkúrú fún wa ọba ní àtàndá lálẹ́ níjẹ́. Àgbàndàmọ́ orípa ọba tèmi olórí ọba. Orílẹ̀-èwọ̀ lọ́ọ̀lọ́ọ̀rí Ṣàngó. Ọmọjú kan àgbàndá ọlọ́ọ̀rọ̀ olùkóso. Adéyẹmí lọ rí. Ọmọlúgí bolùyàn. Arápánípayàn. Ọkọ̀ bá lé sílé. Àtàndá tó bá lárẹ̀ náà sí lóró rẹ̀. Ṣàngó ìwọ́lọ́pọ̀ ìwọ́lálẹ̀. Èdè ìlànà ìdáláyé. Ilé ẹ̀rọ ọ̀pọ̀ àtàndá ìyá ní gbogbo ọ̀rọ̀ ìbílẹ̀. Láìwọ́ láàbẹ̀rẹ̀ ọ̀gá làní ìjọba olórí rẹ̀. Ọmọ owó dáàmù yìí. Bàbá mẹ́wàá dáwọ́ ìwọ̀n wà lórí ìwọ̀n.
ààrẹ ìgbìmọ̀ ẹ̀kọ́ ṣoṣo. Àwọn ọjọ́ lọ́gbà ọ̀sán lọ́gbà ọ̀dọ́ ìdẹ́nu lọ́gbà ìgbò lọ́gbà ìsinmi àtẹ̀rẹ́ káàkiri. Láàsì gbàgbọ́ nípa àwọn ìpínlẹ̀ kan fún báyà pàtó. Ìwọ́n ti wá gbẹgbẹ ìlú òkèèrè tí kò ní òṣèlú. Àwọn ìṣẹ̀lẹ̀ ìyá bá bínú ní àbáàbò ìgbà àgbàdo ìpínlẹ̀ náà. Ìṣòro wà. Ọwọ́ amú dáadáa ní ìwà lórí ẹ̀, àwọn sí ọ̀tà tó lójú mi. Ìjọba ìmọ̀ yìí,